ṣé rí àwọn ọmọ July ní àṣeyọrí púpọ̀ kò dẹ̀ sẹ́ni pé ọmọ July kò sí ẹnikẹ́ni tí kò lè fẹ́ tí wọ́n lè fẹ́ tó rọ́ máa ń múyàn kúrò nínú ìra lọ sórí àpáta ni. Alore TV Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó. Lórúkọ Olúwa ni mo gbàdúrà fún gbogbo ènìyàn lórúkọ Jésù. Àánú Ọlọ́run kó wá gbogbo wa rí o. Oṣù tá a wà yìí lórúkọ Jésù ó máa jẹ́ oṣù ìtura. Jésù Olúwa wa. Oṣù keje ní oṣù July irú àwọn ọ̀nà bínú oṣù. Ẹ ṣé sà. Ṣé rí oṣù July ó jẹ́ oṣù àṣepé. And then Ọlọ́run fúnra rẹ̀ sọ̀rọ̀ nínú oṣù, mo ti sọ nínú church. Ọlọ́run sọ nínú oṣù, òun ló ṣe gbé program kan kalẹ̀ lóṣù yìí tá a pè ní key of success. Àṣeyọrí wà lóṣù yìí gan fúnra rẹ̀ eléyìí already. And then ẹ̀mí ìyanu máa bá oṣù yìí ṣiṣẹ́ títí oṣù mẹ́ta. Lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni program kan ìṣọ́ òru kan la gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ kejì oṣù yìí títí ọ̀sẹ̀ méje ní ìṣọ́ òru yẹn máa fi lọ láti lè bá ẹ̀mí tó fẹ́ ṣiṣẹ́ yẹn ṣiṣẹ́ papọ̀ torí gbogbo ala nídìí ìyanu. Ṣé wá rí oṣù July yìí gbogbo ọmọ tán bá bí lóṣù yìí àṣeyọrí wọn máa ń farahàn, wọ́n máa ń jẹ́ ọmọ aláṣeyọrí. Kò sí bí wọ́n ṣe lè rí ìgbógun tó lórí ohun tí wọ́n bá rí ìgbógun lé lórí tí wọ́n bá mọ Ọlọ́run àṣeyọrí máa ń farahàn. Wọ́n dẹ̀ máa ń jẹ́ ọmọ kan tó máa ń single pé ọmọ yìí láàrin tó bá pọ̀ nú ọmọ wọ́n máa mú jáde tó gbọ́ ẹ̀ máa farahàn láàrin àwọn ẹlẹgbẹ́ wọn. That is ọmọ tó bá bí ní July. Ìwọ tó bá bí July tó ń gbọ́ mi wà máa fíìlì ògo ẹ̀. Now tó bá jẹ́ kí wọ́n bí ní July ògo ẹ̀ ò farahàn bẹ́ẹ̀ bàbá kó ya tètè ya rìn síra ẹ̀ ògo lógo ló ń lò. Ọmọ tó bá bí ní July ó jẹ́ ọmọ tí ó máa ń gbé nǹkan ńláńlá ṣe. Ọmọ tó bá bí ní July ó jẹ́ ọmọ tó máa ń gbé nǹkan ńláńlá ṣe. Wọn kì í fẹ́ ṣe nǹkan kéékèèké, wọn ò fẹ́ bẹ̀rẹ̀ látòrí nǹkan kéékèèké, wọ́n máa ń decide pé nǹkan ńlá làwọn fẹ́ ṣe, wọ́n dẹ̀ máa ń ṣe, wọ́n dẹ̀ di alájẹ ọmọ. Ọmọ tó bá bí ní July wọ́n máa ń fẹ́ láti wọṣọ aláràǹbarà. July àti oṣù keje títí di oṣù kẹsàn-án wọ́n jẹ́ àwọn ọmọ tó máa ń wọṣọ aláràǹbarà. Pé bóyá bí kọ́lọ̀ mẹ́ta kó wà nínú aṣọ yẹn tó bá lè mọ̀ tó bá wá gbé July lọ bí ẹ tó bá ń lo aṣọ tó jódòdò ògo á máa bú jáde. Aṣọ yín nìyẹn. Flower. Bẹ́ẹ̀ sà, aṣọ olódòdò láṣọ wọn. Tí wọ́n bá ń wọṣọ olódòdò nígbà gbogbo wọ́n á jẹ́ ọmọ alájẹ. Ọmọ tó bá bí ní July yìí tí ò bá ṣọ́ra á máa jẹ́ ọmọ alágbèrè. Tí ò bá kéèsà tó ẹgbóbìnrin ọkùnrin máa sùn ní toró máa dá wọn lọ́rùn. A máa ṣáàkì ọkùnrin dípé mo fẹ́ kí jẹun tó kú jẹun tó kú ó wọ́n lè máa ṣe lóore o tóun tó bá wo oore tó ń ṣe òun náà máa fẹ́ gba nǹkan tí wọ́n ń fún tó bá dẹ̀ gba nǹkan tó ń fún ẹ mọ̀ pé ìyẹn kò sí pé rẹ́mẹ́dì wa bẹ́ẹ̀ ìyẹn lè kó nǹkan tí ó fẹ́ àfi tó bá máa kọ́ṣọ̀n. Àwọn ọmọ tó bá bí lóṣù July wọ́n máa ń ta nǹkan tó máa ń pérò jọ, irú wọn máa ń ṣí bíà palọ̀, irú wọn máa ń ta oúnjẹ níbi táwọn èèyàn máa péjọ tó máa ṣe nǹkan àwọn orúbẹ̀ ni. Ìyẹn ló jẹ́ pé irú wọn máa ń dá iṣẹ́ nǹkan ńláńlá sílẹ̀ bí ilé iṣẹ́ tó bá jẹ́ pé tọ́lọ́run ti gbọ́wọ́ ẹ̀ sókè. Àwọn tó bá bí ní July àwọn náà wọn ṣe máa tọwọ́ bọ ọwọ́ jẹun wípé bí apá àwọn méjì máa tọwọ́ bọ oúnjẹ jẹ. It's better jẹ tiẹ̀ tán jẹ́ ìjẹ tèmi. Àbí kálukú bu tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àbí kálukú bu tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ní àwọn July. Àwọn July wọ́n yọ díẹ̀ nínú ara June. Àwọn July tó rárá jẹ́ ni wọ́n. Àwọn la ṣe pé June ní àwọn July wọ́n máa ń ṣe àṣeyọrí gidi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà, tó bá jọmọ July tó ṣe àṣeyọrí yá tètè wá wòlíì ẹ̀ in tó fà tó fi ṣe àṣeyọrí. Àwọn ọmọ July wọ́n máa ń rìnrìn àjò. Wọ́n máa ń
máa ń jẹ́ ẹni tó ẹgbẹ́ láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan ọ̀rọ̀ wọn máa ń dàbí ẹyẹ wọ́n dẹ̀ máa ń ga ju àwọn tó kù wọn lọ bójọ́kùnrin ni anágbèrè bí tó bá fẹ́yàwó kan bí kó máa bóbìnrin mẹ́jọ ṣe ló máa ṣe bójóbìnrin ni ó máa nágbèrè àti tó bá kọ́ṣọ́ ara tẹ́gbẹ́ ẹ̀sìn ti dá dúró tẹ́sìn dí lọ́wọ́ tí ò rí bí ṣe upon that àwọn èèyàn máa fẹ́ òǹgá mọ̀ pé wọ́n ń fẹ́ kò dẹ̀ sẹ́ni tá bá wọn ṣe òwò àbí ṣe nǹkan tí ò ní ṣe àṣeyọrí even ìtó bá lágbèrè nínú wọn ọkùnrin tó bá ń bá lò tó bá ń fún lówó tó ń bá sùn tó ń fún lówó ọkùnrin yà máa ṣàṣeyọrí kò ní mọ̀ pé lára obìnrin tó ń bá sùn òun ni tí wọ́n bá fẹ́ ìyàwó rú ẹ̀ tó bá mọ̀ ọ́ tù lójú tó ń gbé jáde tó ń múnú ẹ̀dùn onítọ̀ mọ̀ nídìí kankan mọ́ kókò máa yan Ọlọ́run ọmọ July a máa ṣàṣeyọrí tọkùnrin wọn bá ń bá èèyàn ṣe pọ̀ obìnrin yẹn a máa ṣàṣeyọrí nítorí ajé ara wọn Ọlọ́run permanent ẹni rúkà sẹ́lì ọ̀pọ̀lọpọ̀ wọn ògo òṣùpá náà ń wáyé ọmọ July wọ́n máa ń ré ikú kọjá bí nǹkan bí ikú bá fì wọ́n àbò ní ásídẹ́ǹtì ó lè múndò pẹ̀tíkú yàn á ré kọjá kó lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn lọ́mọ July kó tọ́mọ July bá wọṣọ blue yellow wine tàbí ẹgbẹ́ mix color àwọn iṣẹ́ wọn nìyẹn bẹ̀ blue pọ̀ ní ọ̀rọ̀ wọn torí pé aláàánú ni wọ́n tó bá fẹ́ fúnyàn ní gangan tó bá fúrasí rẹ̀ tó bá gbé July ló jẹ́ àti fúnyàn ní kan ò ní jọ wọ́n lójú wọ́n máa fẹ́ fúnyàn ní kan tó wọ́ ọ̀tẹ̀ pé gbà kó lọ ṣe tiẹ̀ tí wọ́n bá bá nípàdé lójú wọn bọ́rọ̀ àwọn ọmọ July ṣe rí nìyẹn àwọn kankan tó jẹ́ kán ṣọ́ra fún àwọn ọmọ July ìkíní àgbèrè kán máa rí òhò wọn tó bá ti rí òhò wọn a máa lọ lẹ̀ kán máa tọ́jú ìhòhò wọn àti tó bá jẹ́ pé ìfò kó jẹ́ pọ́n wẹ̀ lásán kán máa wẹ̀ kéèyàn rí òhò wọn wọn a máa lọ lẹ̀ aláṣìírí ni wọn ẹni àṣírí ni wọn ó jẹ́ káṣírí wọn máa bò ní kò ń jẹ́ káṣírí wọn máa tú síta. ní tó bá ń rìn ó tó ń ṣe ọmúlẹ̀ tó ń ṣì dílé ńkọ́. ó fògbó ẹ̀tọ́ rẹ ni. tó ló ń ṣe fashion. ẹ̀sà ó fògbó ẹ̀tọ́ rẹ ni irú ẹ̀ gbọ́dọ̀ máa wọṣọ tó kọ́ fara. kó máa para wọn. tí wọ́n bá ti ń gbádùn ìhòòhò ẹ̀ tó ti ń gbádùn ìhòòhò ẹ̀ bẹ́ẹ̀ náà ń jẹ nínú àwọn ice cream yẹn. àsìkẹ́. tọ́ bá dẹ̀ mú ice cream tó ń dùn mọ́yàn lé tọ́mú ẹ̀dúdọ́ sí kò ní máa tán. a mú tọ́jọ́ kan. Torí ẹ̀ ló jẹ́ pé wọ́n ní láti jẹ́ pé ẹni tó máa bo ìhòòhò ara ẹ̀ kò ń ṣe wọ́n ṣe irú ọmọ tó jẹ́ kó máa ṣí ara sílẹ̀ ní gbangba àbí pé tó pọ́n lọ patí àwọn àṣà tó wà ń dánsì tí wọ́n bá tí ìwọ̀ṣọ ní ìhòòhò wọn ò ní rí wọn patí tó bá jẹ́ pé July yẹn má bá wọn dáṣà rẹ̀ wọṣọ tó máa cover ara ẹ̀ wọ́n máa rí ẹ láàrin gbogbo àwọn tó wà ní ìhòòhò wọ́n á rí ẹ because July yẹn jẹ́ kí n sọ fún ẹ now Dáfídì inú ọmọ Jésè wọ́n ní ṣe lè ọlọ́run yẹn lè wọ́n ní ṣe lè ọlọ́run yẹn lè wọ́n ní ṣe lè ọlọ́run yẹn wọ́n ìkan wà tó kéré tó wà wọ́n ní ẹlọ́mú wá ẹnikẹ́ni ò gbọdọ̀ jókòó kó tó dé ẹni yíyan ọlọ́run wọn so àwọn July jẹ́ ọmọ máa ń jẹ́ choosing one bí tí mò ń lọ nìyẹn. so irú sáwọn náà gbọdọ̀ sí. now irú àwọn ọmọ July àwọn gbogbo máa ń dáṣẹ́ lẹ̀ ní most of them wọ́n máa ń dá nǹkan lẹ̀ nǹkan kan máa jọ̀gá lórí ara wọn ló máa tẹ́ wọn lọ́nà wọ́n máa dá nǹkan ṣe wọ́n láìpẹ́ kan máa wà lábẹ́ èèyàn wọ́n láìpẹ́ wọ́n dẹ̀ máa ń fẹ́ kóòdù àwọn náà máa ń dà pé kérò jọ ni mo sọ fún yín pé ìmí a máa tọ́tí àwọn èèyàn máa kó jọ wọn máa kóra wọn jọ òun nìkan ló máa sẹ́tù wọn ìmí máa ta ń jẹ́ pé àwọn èèyàn máa kóra wọn jọ máa rà lópẹ́ wọ́n máa ń fẹ́ pé àwọn làwọn máa jẹ́ ẹni tí wọ́n ń wá ẹni tí wọ́n ń wò ọmọ spirit wọn ni ọmọ tó ń sọ àwọn tó ń sọ gangan àwọn ni irú wọn máa ń dá iléeṣẹ́ lẹ̀ tó bá wà tó bá dá iléeṣẹ́ lẹ̀ tó bá mọ Ọlọ́run iléeṣẹ́ ò lè ṣubú torí àṣeyọrí máa ń wà lára wọn. àwọn July àwọn ọmọ July táná lè fẹ́. bàbá mo tún fẹ́ sọ ọ̀kan tẹ́lẹ̀ Ọlọ́run sọ àwọn ọmọ July
kò jẹ́ kó máa jẹ inú ẹran, ara ẹran nìkan ló ń jẹ kó máa jẹ. Ẹ̀mí ló sọ eléyìí. So oúnjẹ ṣàkì, oúnjẹ ẹ̀dọ̀, oúnjẹ fùkú, oúnjẹ kídìnrín. Ara ẹran gbọ̀ngàn, ẹran gidigidi. Àṣírí ńlá ni, ṣùgbọ́n tẹ́mi bá ti sọ, ó jẹ́ kí èèyàn mọ̀ pé ẹ̀mí Ọlọ́run làgbà. So à ń jẹ ṣàkì, à ń jẹ ẹ̀dọ̀, à ń jẹ fùkú. It's better kó máa jẹ ara ẹran. Kó máa jẹ àgé máa wọ. Bẹ́ẹ̀ ni sà. Kó máa jẹ ara ẹran. Kó jẹ́ pé ibi tó bá jẹ ara ẹran, kó má jẹ́ pé ibi egun àbí inú. Bàbá, ká bá rí ẹni tí ọ̀rọ̀ ó ṣèràwọ̀ ti July yìí ò bá tí ì dáadáa, nọ́mbà wọn lè pè yín sí. Wọ́n lè pè mí sórí 070 360 38757. Àti Wọ́n lè pè mí sórí 091 356 42057. ká tó máa lọ sà, oṣù wo náà lè fẹ́? Ṣé rí àwọn ọmọ July ní àṣeyọrí púpọ̀. Kò dẹ̀ sẹ́yìn pé ọmọ July kò sí ẹnikẹ́ni tí kò lè fẹ́, tí wọ́n lè fẹ́. Torọ́ máa ń múyàn kúrò nínú ìra lọ sórí àpáta ni. Mọ́sẹ̀ dẹ̀ wọn. Tó bá jóbìnrin ni, tó bá tọkùnrin bá ń tòṣì tó bá fẹ́ wọn, tó bá mọ̀ wọ́n tù, á kúrò nípò tó wà á lọ sókè. Bàbá, a máa rí bá sà. Irú aṣọ olóògbé máa wọ̀ ká tó máa lọ. Mọ́sẹ̀ kan mo ní blue, orange, yellow, wine. Àwọn náà ní òdòdó lọ́wọ́. Àwọn July torí àṣepé lọ́rọ̀ wọn. Ọ̀rọ̀ wọn dàbí pé ìmàrìwò láàrin ẹ̀gún ó máa yọ ṣáàyè. Bọ́rọ̀ wọn ṣe rí. Ọ̀rọ̀ ìlẹ́sìn bọ́lá tẹnu ìjíṣẹ́ Ọlọ́run alààyè Prophet Michael Ọlọ́run bẹ olùdásílẹ̀ ìjọ God Feminist tó wà ní Akíọdé àti ní Àdìyàn lọ́hùn. Lágbàdo lọ, a tún gbé bàbá wá sí orí ètò lọ́jọ́ míì. Gbogbo rere gbogbo lọ́ọ̀lẹ́wà ó dàbọ̀.